náà ni wọ́n ti ń dé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n jẹ́ láti ọ̀dọ̀ bàbá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tiwa ni Abdulrasaq Kọ́láwọlé Sọ́ni, popular known as Bogula. Ẹ káàbọ̀ sà, alájà. Ajia Barakat Abiola Fani. Ẹ káàbọ̀. Dr. Ahmed Abiola. Orúkọ yín mà. Alájà Karamo Aminu. Orúkọ yín. Ìyájà ṣe Sọ́ni. Bàbá wa Sọ́ni, inú wa dùn láti rí yín lónìí. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Yorùbá tó kù tí wọ́n ti jáde wá fún Yorùbá Day ti ọdún yìí? Inú wa dùn láti parapọ̀ ní ọdún yìí, a lè wá ní previous one. Bẹ̀rẹ̀ àjọ wa máa ṣe ní àwọn òbí pé tó bá rí dídò, tó bá rí bínú wa ṣe dùn. Tó bá tún di ọdún kẹta sí fún gbogbo ọmọ wa, àjọ máa ṣe di ọdún tó ń bọ̀. Ẹ ṣeun gbogbo ara ní, ẹ ṣeun ẹ̀yin ìyá wa. Màmá wa, mo fẹ́ kí ẹ bá wa gba àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Ghana ní alájà. Àwọn obìnrin tó ń pe irú èyí sí Ghana náà bí wọ́n sí. But mo ti kúrò nílẹ̀ yìí ti pẹ́. The last time I was here was 2020 when we were doing this thing. So this is the second time in 5 years. Inú mi dùn. Yes ma, ìmọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní orílẹ̀-èdè Ghana gẹ́gẹ́ bí ìyá. A fẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká di kan náà ká dẹ̀ máa ṣe nǹkan tó dáa fún wa ká má gbàgbé lé. Ẹ ṣeun ma. Orúkọ yín? Abdulaziz Sani. Ẹ káàbọ̀ sí Yorùbá Day ọdún yìí. Kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn ojúlùmọ̀ yín tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Ghana? Ìmọ̀ràn mi ni pé kí gbogbo wọn kọ́ máa ṣe dáadáa. Wọ́n dẹ̀ keep heritage Yorùbá. Wọ́n sọ pé kò ní parun. Gbogbo àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n máa emulate wa so that àṣà Yorùbá àti gbogbo nǹkan Yorùbá á máa lọ sókè sí. Ẹ ṣeun. Orúkọ yín? Ajíwáyé. Ẹ sọ̀rọ̀ káwọn aráalé gbọ́. Ìwà ìdòwò. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sí Yorùbá Day 2025. Odùduwà á gbé gbogbo wa. Ẹ ṣeun.